a kú ọdún o, a kú ìyèdún, ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé o. ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọ̀bùfálẹ̀yẹ. mínísítà fún ètò ìṣúná owó tẹ́lẹ̀ rí Kẹ́mi Adéọ̀sùn ti sọ jáde síta wípé kíkọ̀wé fipò sílẹ̀ tí òun ṣe nígbà ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari kò ṣẹ̀yìn ìgbésẹ̀ ìwà tí òun ṣàpèjú rẹ̀ gẹ́gẹ́ bí alágbára àwọn ọ̀tá tí ó wà nínú ìjọba. Ó ṣàlàyé ní kíkún nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán ti iléeṣẹ́ Channel wípé ìdàrúdàpọ̀ tí ó yí sàbùkè àgùnbánirọ̀ òun ká kò ju iṣẹ́ ọwọ́ àwọn ọ̀tá alágbára láwùjọ lọ tí wọ́n fẹ́ kí òun fi ọ́fíìsì tí òun wà sílẹ̀. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé yíyẹ̀bá tí òun yẹ̀bá ní ọdún 2018 kò ju ẹ̀sùn tí wọ́n fi kan òun wípé ayédèrú sàbùkè àgùnbánirọ̀ ni òun lò nígbà tí òun fi ọ̀rọ̀ náà tó ààrẹ àná tẹ́lẹ̀ rí Muhammadu Buhari létí wípé òun yóò ti ọwọ́ òfin bọ̀, ṣùgbọ́n ààrẹ àná wá dá òun lóhùn wípé kì í ṣe ohun tí ó bójúmu láti pe ìjọba lẹ́jọ́ nígbà tí òun ṣì wà nípò. Ó tún wá sọ fún òun wípé kò sí ọ̀nà àbáyọ ju pé kí òun kọ̀wé fipò sílẹ̀. Nígbà tí òun kọ̀wé fipò sílẹ̀ tán ni òun tún wá sọ fún ààrẹ Buhari wípé òun yóò gba ilé ẹjọ́ lọ, èyí tí ó ti ìpinnu òun lẹ́yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Daily Post. Zainab Ngwueba, tí gbogbo ènìyàn mọ̀ tẹ́lẹ̀ sí Zainab Titi Obana, ti sọ̀rọ̀ síta ní ìgboro ayé wípé ìgbéyàwó tí òun ṣe pẹ̀lú akọ̀wé ìjọba àpapọ̀ George Akume ní òun ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìgbéyàwó tí ó dúró fún àsopọ̀ ènìyàn méjì tí wọ́n ti fara wọn jì fún iṣẹ́ ìlú. Àsopọ̀ tí ó gúnrégé nípa ìwà àgbà, níní èròǹgbà kan náà àti òye tí ó ń ró ènìyàn lágbára láti ṣiṣẹ́ ìlú. Gbogbo ọ̀rọ̀ àtẹ̀jáde tí Zainab ṣe jáde síta ní Ọjọ́rú láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ akọ̀ròyìn rẹ̀ David Adéoyè ni ó tún tẹ̀síwájú wípé ìgbéyàwó wọ̀nyí wáyé ní àkókò tí orílẹ̀-èdè Nàìjíríà ń pè ní kíkankíkan fún ìwà rere ìkáàánú láti ọ̀dọ̀ àwọn olórí tí ó dipò ńlá mú nínú ilé-iṣẹ́ ìjọba, èyí tí àwọn tọkọtaya yìí ṣàfihàn rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Gómìnà Abba Yusuf ti ìpínlẹ̀ Kano ti kéde ìpinnu rẹ̀ láti sọ àwọn ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ méjì tí wọ́n ti dolóògbé di ohun àmì mánigbàgbé fún iṣẹ́ takuntakun ohun àwòkọ́ṣe wọn. Ó sọ ọ̀rọ̀ yìí jáde nínú àkọsílẹ̀ tí agbẹnusọ rẹ̀ Sanusi Dawakin Tofa gbé jáde síta ní Ọjọ́bọ̀ ní ìpínlẹ̀ Kano wípé Ọ̀nàrẹ́bù Aminu Sa'adu Ngogo àti Ọ̀nàrẹ́bù Saki Aliyu Daneji yóò di ohun mánigbàgbé ní ìpínlẹ̀ Kano. Ìkéde yìí wáyé níbi ìpàdé ìgbìmọ̀ ti àwọn alákòóso ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrìndínlógójì irú rẹ̀ ní ilé ìjọba ti Kano, níbi tí wọ́n ti gbé ètò ìṣúná ti ọdún 2026 kalẹ̀ fún gómìnà. Yusuf gbóríyìn fún àwọn aṣòfin ìpínlẹ̀. Ó wá dúpẹ́ lọ́wọ́ wọn fún ìfarajìn ìdàgbàsókè ìpínlẹ̀ Kano àti ipa tí Ngogo kó láti rí i pé ètò ìṣúná ọdún 2026 di ṣíṣe títí dé òpin. Ó tún gbàdúrà fún àwọn olóògbé náà tí ó sì tún ṣe ìlérí láti ṣe àtìlẹ́yìn fún ẹbí ìdílé wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ọ̀jọ̀gbọ́n Pat Utumi, olóṣèlú nípa ọrọ̀ ajé, ti sọ jáde síta wípé ìjọ́kíjọ́ tí olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tẹ́lẹ̀ rí Peter Obi bá gbìyànjú láti di igbákejì ẹnikẹ́ni ni òun yóò fòpin sí ìbáṣepọ̀ láti máa tẹ̀lé káàkiri. Ọ̀jọ̀gbọ́n Utumi sọ̀rọ̀ yìí ní Ọjọ́bọ̀ nígbà tí ó farahàn gẹ́gẹ́ bí àlejò nínú ìfọ̀rọ̀wérọ̀ Politics Today, èyí tí ó máa ń wáyé lórí ẹ̀rọ móhùnmáwòrán Channel. Ó ń sọ̀rọ̀ lórí ìbọ̀dì tí Peter Obi bọ̀dì sí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC). Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ pẹ̀lú ìdánilójú pé Peter Obi yóò díje fún ipò ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post bákan náà. Ìròyìn eléyìí náà ló tún ṣe àfihàn ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n Pat Utumi sọ
wípé ìgbàgbọ́ òun ni pé ẹnikẹ́ni tí ó bá ti ju ọmọ ọdún 70 years lọ kò gbọ́dọ̀ lọ fún ipò ààrẹ, gómìnà àti ipò kankan nínú iléeṣẹ́ ìjọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó tún wá dúró lórí ọ̀rọ̀ rẹ̀ wípé kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí rí dájú pé ẹnikẹ́ni tí ó bá ti tó 70 ọdún ni wọn kò gbọ́dọ̀ gbà láàyè láti díje fún ipò kankan mọ́, nítorí pé ó jẹ́ ohun tí ó kù díẹ̀ káàtó fún àwọn ènìyàn tí wọ́n ń san owó orí láti má ṣe rí ohun tí wọ́n ń sanwó lé lórí, ṣùgbọ́n tí wọ́n máa ná owó sí ètò ìlera àwọn olóṣèlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Sun. Gbogbo rògbòdìyàn láàrin àwọn ẹgbẹ́ òṣèlú alátakò, agbára tí àwọn ẹgbẹ́ tí ó ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ yóò lò láti ṣe àmójútó àṣeyọrí wọn àti bí àwọn àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) yóò ṣe darí ètò ìdìbò wọn, àti pé gbogbo ìgbésẹ̀ ìwà àwọn olóṣèlú tó ṣe pàtàkì láwùjọ bí Ààrẹ Bọ́lá Tinubu, Igbákejì Ààrẹ àná tẹ́lẹ̀ rí Àtíkù Abubakar, olùdíje fún ipò ààrẹ tẹ́lẹ̀ rí Peter Obi, olú ìlú orílẹ̀-èdè yìí lápapọ̀ FCT Mínísítà Nyesom Wike, Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé. Gbogbo ètò ìdìbò tí yóò wáyé nínú ọdún tí a wà nínú rẹ̀ yìí ni yóò ṣe àfihàn bí ètò ìdìbò ọdún yìí àti ti ọdún tó ń bọ̀ yóò ṣe rí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Ìjà òṣèlú bẹ́ sílẹ̀ láàrin gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Mohammed àti mínísítà ti ìlú Àbújá FCT Nyesom Wike ní Ọjọ́bọ̀, níbi tí àwọn méjèèjì ti ń tahùn síra wọn lórí ẹ̀sùn tó ń jẹ́ kí rògbòdìyàn tó wà nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP) túbọ̀ máa peléke sí, èyí tí Mohammed gbéná wojú rẹ̀ nípa fífi ẹ̀sùn kan Wike wípé ó mọ̀ọ́mọ̀ ṣiṣẹ́ láti da ìpínlẹ̀ Bauchi rú, tó sì tún ń ba ètò òṣèlú òun jẹ́ nípa fífi ìpolongo tẹ́ńbẹ́lú òun, tí ó sì tún ń so òun papọ̀ mọ́ àwọn adàlúrú agbébọn. Ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán ti Channel wípé àwọn kan fòrẹ̀mí òun láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC), ṣùgbọ́n kò sọ ní pàtó ibi tí dídúnkòkò lajà náà ti ń wá. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé òun ti kọ̀wé sí Attorney General ti orílẹ̀-èdè yìí àti àwọn elétò ààbò fún ààbò tó péye. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel Ìròyìn Lerefe, kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún jọ̀wọ́ bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.